Auzubillahi minash-shaytanir-rajim. Bismillahir-rahmanir-rahim. Sí ọmọ mi ọ̀wọ́n, ọmọ mi tí mo kọ́, tí bàbá kọ́, tẹ́bí kọ́, tára kọ́, tó sì gbọ́ ẹ̀kọ́. Kí ló wá ń ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́ burúkú, ọ̀rẹ́ ìpàlẹ̀, àwọn ọ̀rẹ́ oníwà àyà, àwọn ọ̀rẹ́ oníwà ranù lọ́wọ́? Kò síwà tí ò pé lọ́wọ́ àwọn ọ̀rẹ́ tó ń bá rìn. Ìwọ ọmọ tí wọ́n kọ́ dáadáa, ìwọ ọmọ onílé ọlọ́nà tí wọ́n kọ́, tí wọ́n fowó kọ́ tó sì kọ́ ẹ̀kọ́, kò síwà bẹ́yẹn lọ́wọ́ rẹ. Why tó fi láìkiri tó máa mingle pẹ̀lú àwọn bad ọmọ? Ìbálòpọ̀ by force àwọn ni wọ́n ń ṣe, wọ́n ń já pọ́ọ̀sì gbà àwọn ni wọ́n ń ṣe, wọ́n kó aṣọ ní wáyà àwọn ni wọ́n ń ṣe, wọ́n lọ ń jalè lóru àwọn ni wọ́n ń ṣe, pátì wèrè àwọn ni wọ́n ń ṣe. Kí ló ń wá pẹ̀lú wọn? Wọ́n ń ṣe court member àwọn ni wọ́n ń ṣe, but yes they are your friends, but ìwà rẹ ò ṣe kankan nínú ẹ̀, but o like láti máa mingle pẹ̀lú wọn. You just love them. He's my best friend, I just love him. Why? She is my best friend, I just love her. Gbogbo èsì ìwà burúkú o ní ẹ̀mí ara àti kọ́ ẹbọ ọjọ́ o, àmọ́ o like láti máa mingle pẹ̀lú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ yẹn. Why? Ìjọ tí pólísì bá kó wọn, wọ́n kó ẹ mọ́lú o. Ìdájọ́ tó bá dá fún wọn, wọ́n dá fún wọn náà o. Ṣé o mọ̀ pé wọ́n ló máa dùn jù? Torí pé kí ni, ìwọ ní ẹbí, ìwọ ní ara, wọ́n kọ́ ẹ, ìyá rẹ àti bàbá rẹ, wọn ò expect pé ó máa wà nùwà yẹn. Ìwọ ló máa dùn jù compare sí ọmọ tó jẹ́ pé bàbá àti ìyá gan wọ́n ti yìn dànù, wọ́n ti delete ẹ̀, wọ́n ti wò pé ó bá mọ́ lọ ṣubú sínú gọ́tà, ó bá mọ́ kú lọ́la, wọ́n ti yìn dànù. Sírú àwọn ọmọ bẹ́ẹ̀ ni wọ́n wá bá ṣọ̀rẹ́. Tó bá ti máa bá wọn ṣọ̀rẹ́, impart your good life into them, change them. Tó bá dẹ̀ ti try láti change wọn within few weeks, few months, tó bá ti lè rí wọn change, yàgò fún wọn. Wọ́n jẹ́ kí wọ́n mú ẹ nínú àárín àwọn irú àwọn friends bẹ́ẹ̀ yẹn. Ẹ jẹ́ ká mú for example nísìn, wọ́n lọ ṣe ìbálòpọ̀ by force, ìwọ ò ṣe o tọ́, ò lá, ò dún, ò hín, ìwọ ló ń sọ gate. Ó wá kígbe stop it, wọ́n ò dájọ́ stop it fún ẹ, wọ́n ò jọ kó gboyún mọ́ rógà ni. Bó ti ẹ̀ dónú gate yẹn, ó sì stop it, wọn ò ní exempt yẹ pé you are not among them. You understand? You are not among them. Tí wọ́n sọ wípé if you cannot change them, you join them. Don't join them. If you cannot change them, you run away. If you cannot change them, you run away. Àwọn tó bá ti rí pọ́ńtẹ̀ tí lè jù ẹ lọ, wọ́n even tẹ̀ súnmọ́ wọn. Distance are for life. Wọ́n jẹ́ kí wọ́n ba ìrìn àjò rẹ jẹ́. Even tí ẹ bá tí wọ́n bá lọ hùwà burúkú yẹn tí wọ́n fún wọn ní 25 years, 15 years to add to your life, that is you are 20 years now perhaps. Kọ́ wá fún ẹni maybe let's start from 14 years, let's 14, 15, 16 to 20 imprisonment. Ṣé youth yẹ ò ti waste nínú prison yẹn? Yes, Ọlọ́run ó ní kí n bá ìdílé kan tí ó ń gbọ́rọ̀ mi, ó ní kí n bá sọ̀rọ̀. Tó bá jẹ́ pé ìyá ni ló ń gbọ́, bá ọmọ náà sọ̀rọ̀. I cannot say particularly who is the person. Tó bá jẹ́ pé bàbá ló ń gbọ́rọ̀ mi, bá ọmọ rẹ sọ̀rọ̀. Tó bá jẹ́ pé ọmọ ló ní oore ọ̀fẹ́ àti mọ gbọ́rọ̀ mi, change. Ẹ̀yin bàbá, ẹ má dákẹ́ sí ọ̀rọ̀ àwọn ọmọ yín. Ẹ má dákẹ́ sí ọ̀rọ̀ àwọn ọmọ yín. Ẹ jókòó sí ọ̀nà jíjìn. Ẹ ní kí ìyá yẹn, she's handling it. Are you sure she's handling it? Are you sure she's capable? Ìjọ́ wo ni wọ́n pè lálẹ́ kó ní ọmọ báyìí àsìkò ló wà? Kí ọmọ níbẹ̀rù pé bàbá mi ó pè lásìkò báyìí, ẹ jẹ́ kí n mọ́ lọ sílé. Ó fi gbogbo kalẹ̀ fún ìyá tó lẹ́mìí. Ìwọ ìyá náà ó ti gbá bísínẹ́sì lọ. Ǹjẹ́ o pe àwọn ọmọ rẹ nílé, o ti pọkọ rẹ pé níbo ni dágbájá wà, ṣó ti wọlé? Bóyá àwọ̀ gan tó jẹ́ ìyá ni ọmọ yẹn gan bẹ̀rù ju bàbá lọ. Why are you leaving your responsibility for just one party? Why not the two of you partaking in it? Why? Tó bá di lọ́la tó bá dájọ́ kú fún àwọn ọmọ yìí, ó máa affect yín, ẹ jẹ́ kàtì. Gbogbo mistake tẹ́ ṣe yẹn, ó wá rush back to for your oblaganta. Èmi ni mo fà á. Ìbá tí mo pe dádì wa pé ṣó ń cross check àwọn ọmọ yìí. Ìgbà míì àwọn dádì náà tẹ́ ti fi kalẹ̀, àwọn náà ti rìn lọ. Ìwọ ìyá nìsọ ti gbé business lọ sí Chicago.
bàbá náà tó yẹ pé wà pẹ̀lú àwọn ọmọ ilé, bàbá ó ti ṣeré lọ, ó ti ṣe party lọ pẹ̀lú àwọn girls. Àwọn ọmọ yẹn they are left in their faith doing nonsense things. Ẹ cross check ẹ tó bá di lọ́la ẹ máa kọ́ ẹ máa ẹ máa ṣe bẹ́ẹ̀. Ẹ tọ́jú àwọn ọmọ yìí because Ọlọ́run fún yín ni láti take care of them títí di ọjọ́ ikú ni. Títí di ọjọ́ ikú ẹ lè débì kan kẹsẹ̀ pé yọwọ́ rárá. Tó bá tiẹ̀ dàgbà tó bá wà responsible tó bá fún yín jẹ tó ń fún yín mu, you have the duty to still cross check them àti call upon them pé is everything okay with you and your wife? If everything okay with you and your children? Caring for your kids títí di ọjọ́ ikú ni. Kódà kó ti di great wàá take care àwọn ọmọ rẹ, àwọn ọmọ tẹ náà take it tiẹ̀, àwọn tẹ náà bó ṣe lílẹ̀jì ni bó ṣe máa lọ nìyẹn. You have to ask after each other no matter what. So this is On Point by 2, using my words for others. Ó dàbọ̀.